wọ́n pé ọ̀rọ̀ fíìsì ó ṣe fíìsì bẹ́ẹ̀ bá gbàgbé ní ọjọ́ Thursday ọjọ́ kẹtàdínní ogún 17th of March 2022 ní àwọn àjọ the Governing Council O.A.U ìgbìmọ̀ ìṣàkóso ilé ẹ̀kọ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ni wọ́n yan fíìsì tuntun eléyìí torúkọ rẹ̀ jẹ́ Adébáyọ̀ Bámiṣé yìí jẹ́ ọ̀jọ̀gbọ́n lẹ́ka agricultural and economics ní Department of Economics Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ó wá láti Ọ̀yàn ó ka ìwé ní St. Charles nílùú Òṣogbo ó ka ìwé rẹ̀ ní primary school nílùú Òṣogbo kó tó di pé ó wá wọ ọgbà Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ní ọdún 1989 kọ́ níbi tó ti kẹ́kọ̀ọ́ gboyè nípa ẹ̀kọ́ agricultural and economics gẹ́gẹ́ bí dókítà bẹ́ẹ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún ló ti wà tipẹ́tipẹ́ kí Elédùmarè tó fi jẹ DVC lẹ́yìn tó jẹ DVC tán ènìyàn Ọlọ́run tún wá kàyẹ nínú àwọn ogún tí wọ́n fi application wọn sọwọ́ sí àwọn O.A.U Governing Council àwọn ogún ni wọ́n fi application wọn sọwọ́ nígbà tí wọ́n ṣe ìwádìí fún àwọn mẹ́sàn-án àwọn mọ́kàndínlógún 19 ní face to face tí wọ́n sì ṣe fẹ́nìkan virtually níbẹ̀ ni wọ́n ti rí pé àwọn nínú àwọn ogún ọ̀hún kọ́kọ́ yọ àwọn bíi 14 tí wọ́n ṣe dáadáa yọ àwọn mẹ́ta tí wọ́n jẹ́ ògbúùkù ọ̀mọ̀wé Kúdínkòmílẹ̀ Bàtà lẹ́yìn èyí ni wọ́n ṣe wá kéde Adébáyọ̀ Bámiṣé gẹ́gẹ́ bí fíìsì Vice Chancellor Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University tó sì jẹ́ pé ẹnìkan ọ̀jọ̀gbọ́n Sọ̀ọ́sì Adédoyin tó jẹ́ ọmọ ọ̀fẹ́ náà wà láti bí 61 years tí wọ́n ti dá Ọbáfẹ́mi sílẹ̀ ọmọ ọ̀fẹ́ kankan ò jẹ́ fíìsì rí àmọ́ àwọn èèyàn láti Èkìtì Ọ̀ṣun àtàwọn kò sí ọmọ ọ̀fẹ́ kan èyí gan ló bí àwọn èèyàn ìlú Ilé-Ifẹ̀ nínú ẹ̀ka nígbà tí fásitì ń bẹ lọ́dọ̀ wa bó náà lẹ̀ ṣe wá ní fi ọmọ wa jẹ fíìsì kò sí ní tó jọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń sọ oríṣiríṣi àhesọ ọ̀rọ̀ àwa náà wà níbi tí wọ́n ti géètì pa o torí níta rí ni o ń fún yín ní fídíò yèyé Ọ̀ṣun oore yèyé Ọ̀ṣun omi o ẹgbà o àdá omi o táwọn nínú fásitì illiteracy disease á débẹ̀ sábọ́làgìrì àwọn ọkọ̀ tí mọ́rin káàkiri Ilé-Ifẹ̀ dá páropáro kò sí ọkọ̀ tí ń kọjá káàkiri látàrí pé àníṣe ọmọ wa ni ẹja lò ọmọ wa ni kò ṣe fíìsì ìjọyẹ. gbogbo ohun tí ò sunwọ̀n níbẹ̀ wá bá wa tún ṣe o gbogbo ẹ̀dákẹ́ẹ̀dá tó bá ti gbógun ti fẹ̀ ẹ̀yin orúmọlẹ̀ bá wa gbógun ti eégún ayé ìsìnbọn ọ̀run kó o dákun kó o dábọ̀ kó o fi èdè ń kó o fi èdè kú kó o fi èdè gbogbo ara o gbogbo ọ̀tá fẹ̀ kó o bá wa ṣe wọ́n síbòsíbò kó o bá wa ṣe wọ́n báṣubàṣu kẹ́ ẹ dábọ̀ kẹ́ ẹ ṣàánú o ọ̀rọ̀ mìíràn kó dìde ogún dé gbogbo ọ̀tá fẹ̀ kẹ́ ẹ bá pọ́n dànù o kẹ́ ẹ dákun kẹ́ ẹ ṣàánú o kẹ́ ẹ dákun kẹ́ ẹ ṣàánú o kẹ́ ẹ dákun kẹ́ ẹ ṣàánú o kí o sóko àti bá pajá èròjú jájá àti bò pàgbò èròjú jàgbò àti mùrùmùrù pọ̀ dákun kẹ́ ẹ ṣàánú o. Ibi no. Ibi ba na ń bọ̀. Ibi ba na ń bọ̀.